Mọdákẹ́kẹ́ àwa la lókè la ṣe ń gòkè òkè náà bí wá sí láti ń fẹlá àti ń gbé nínú àwọn òkè tipẹ́ àwa la lókè amọ́là òkè ṣòkè bọ́lá o òkè yìdì òkè ọlá la lókè owú ara wọn lókè dí o pẹ̀lú òkè bòde òkè pàù tó fi dórí òkè òtúbú bíọ́lá olókè ọmọ akọ̀ráyè ni àtúnlọ́mọ lókè transformer banjọ. Èdùmàrè bàbá ti sáyìn sọ̀rọ̀ àwa Mọdákẹ́kẹ́ làwa ṣe ń gòkè sí o. Èdùmàrè bàbá ti sáyìn sọ̀rọ̀ àwa lákọ̀ráyè làwa ṣe ń gòkè sí o. Lọ́jọ́ ọjọ́ kan a máa jẹ gọ́vnọ̀ a máa ní rep a tún máa jẹ́ sẹ́nitọ̀ ẹ lọ kọ sílẹ̀ a sì máa jẹ́ president. Mọdákẹ́kẹ́ a kú oríire o Akọ̀ráyè congratulations. Gbogbo Mọdákẹ́kẹ́ a kú oríire o Akọ̀ráyè congratulations. Ìjó la ó máa jó ayọ̀ la ó máa yọ̀ ọ̀la ti gbé wá ga àwọn àlá rere àti lálọ́jọ́ tó ti pẹ́ bàbá ti ń wọ́n ṣe o. tó bá sọ̀rọ̀ nípa èèyàn rẹ̀ àwọn ọmọ Akọ̀ráyè ni. tó bá sọ̀rọ̀ nípa ọ̀mọ̀wé àwọn ọmọ Mọdákẹ́kẹ́ ni o. tó bá sọ̀rọ̀ nípa journalism àwọn ọmọ Akọ̀ráyè ni. tó bá sọ̀rọ̀ nípa òṣèlú àwọn ọmọ Mọdákẹ́kẹ́ ni o. tó bá sọ̀rọ̀ níbi kágbáfẹ́ àwọn ọmọ Akọ̀ráyè ni. tó bá tún jẹ́ ká tẹpá mọ́ṣẹ́ àwọn ọmọ Mọdákẹ́kẹ́ ni o. tó bá jẹ́ ká sìn Ọlọ́run o àwọn ọmọ Akọ̀ráyè ni. àwọn èèyàn gidi nílùú òyìnbó àwọn ọmọ Mọdákẹ́kẹ́ ni o. ó àwa la làwọn lójú àwa la jẹ́ kan dá sí Akọ̀ráyè àgbèwà o. àdúpẹ́ Ọlọ́run ò ṣe àdúpẹ́ Mọdákẹ́kẹ́ àdúrà wa ti gbà yege. ọba torí ọlá àwa bá ẹ yọ̀ nítorí pé ìgbà rẹ̀ ń tù wá lára. Honorable Olúṣẹ̀san Oyèdélé a kú oríire o. Ọ̀ṣun State Commissioner for Transportation a kú oríire o. Adéwálé Bashiru ọmọdé nìyí a kú oríire o. ọ̀gá pátápátá ní Nigeria Customs a kú oríire o. Adérẹ̀mí ọmọdé oyè a kú oríire o. Commissioner for Police l'Anambra a kú oríire o. Káàtórí ọlá ọmọ Mọdákẹ́kẹ́ a kú oríire o. ọ̀gá pátápátá ní MTN a kú oríire o. alágbára o ojú owó ìpọn dáadáa èèwọ̀. ojú owó ìpọn dáadáa èèwọ̀. gbogbo ọmọ Mọdákẹ́kẹ́ gbogbo iṣẹ́ tá a bá dáwọ́lé kó mówó jáde o. òkè 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 gbogbo wa la Akọ̀ráyè òkè la ó máa lọ. òkè 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 la ó máa lọ gbogbo wa. gbogbo wa la Akọ̀ráyè òkè la ó máa lọ. àní Mọdákẹ́kẹ́ àwa la lókè sẹ́ la ṣe ń gòkè òkè náà bí wá sí láti ń fẹlá àti ń gbé nínú àwọn òkè tipẹ́ àwa la lókè amọ́là òkè ṣòkè bọ́lá o òkè yìdì òkè ọlá la lókè owú ara wọn lókè dí o pẹ̀lú òkè bòde òkè pàù tó fi dórí òkè òtúbú bíọ́lá olókè ọmọ Akọ̀ráyè ni àtúnlọ́mọ lókè transformer.